ọlọ́mọ ọgọ́ wọn ní kó má kú mo kàn ní sáré wá já yín sí ni election Ọ̀ṣun state níjọ́ sátidé mo ní kí sáré wá sọ fún yín ni pé wọ́n ti kó gòdògòdò wọlé òru mọ́jú ni wọ́n fi kó wọn wọlé àwọn tó mọ̀ kọ́ rìkọ́ọ̀dù ni wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ ni wọ́n jù sí mi gbogbo ẹ̀yin tẹ́rẹ́dà àti tuntun lọ wéèsì ẹ̀mí yín níjọ́ sátidé ẹ múra sí o ìjọ monday ẹ wo yí ẹ̀mí tó sọnù ẹ wo yí ẹ̀mí tó sọnù family Adeleke mélòó governor Adeleke Jackson Oníjó the present governor of Ọ̀ṣun state family ẹ̀ mélòó ló wà lára àwọn tẹ́mi wọn sọnù Oyètọ́lá ex-governor of Ọ̀ṣun state mọ̀lẹ́bí ẹ̀ mélòó ló wà nínú àwọn tí wọ́n fi ìbọn fọ́ ní orí mo wá fẹ́ bí kí tó máa play àwọn fídíò yẹn fún yín mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín ni o àwọn ọmọ tálíkà tí wọ́n ń kó bọ̀ dání níbo ni wọ́n ti rí ìbọn yẹn because I can see many interviews tí wọ́n ṣe fún àwọn olóṣèlú wọ́n wá ń ṣe bí ẹni wípé àánú ṣe àwọn ẹ̀mí tó sọnù yẹn media so rest in peace media this media that ojú ẹ̀ máa bò ó tó bá possible pé òkú máa ń wẹ̀yìn tó bá ráyè wo ẹ̀yìn tó bá rí ibi tí ebi ti ń pa àwọn ọmọ ẹ tí àwọn olóṣèlú tó torí wọn sọ ẹ̀mí ẹnu yìí tí wọn ò ṣe ṣínṣìn fún àwọn ọmọ ẹ ojú ẹ̀ máa bò wàá kàn máa gé kàjẹ ni kò sí nǹkan tó máa ṣe tó bá rí ibi tí ìyàwó ẹ tó ti ń lọ bá àwọn chairman lára àwọn tó wà nínú òṣèlú tó ti lọ ń bẹ̀ wọ́n fún owó àti sanwó skul àwọn ọmọ ẹ tó ń sọ fún pé àfi tó bá fi ẹ̀yìn lélẹ̀ tó bá rín ìyàwó ẹ tó kù bá lè wẹ̀yìn tó bá rí ìyàwó ẹ níbi tó bá ti ń jìn wàá ké yaayo tí àwọn ọmọ ẹ̀ bá wá rí skul lọ tó padà di nuisance sí àárín ìlú àwọn olóṣèlú tó kú torí wọn tó bá rí padà rí wípé àwọn ọmọ tí wọ́n tún bí kalẹ̀ wọ́n tún padà ń ṣe ọ̀rá ìsà fún àwọn ọmọ táwọn olóṣèlú yẹn bí tó kù bá ń wẹ̀yìn ojú ẹ̀ máa bò ó ogun gbọ́ wàá sun ṣége ẹkún gbogbo ẹ̀yin olóṣèlú tẹ̀ ń ṣe bí ẹni wípé ẹ innocent mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín ni àwọn ọmọ tálíkà tí wọ́n kò ní yunifásitì tí wọ́n ò ríṣẹ́ àti àwọn ọmọ tẹ́ ẹ sọ di agbèrò sórí títì tẹ́ ẹ sọ wọ́n dìnà ní títì ibo ni wọ́n ti rí ìbọn tí wọ́n yìn come on save the cap ẹ kó sì síwájú gbogbo táyé ń ṣe àbí àwọn ó kàn jẹ́ pé àwọn tí stray bullet ti bá àwọn innocent people àwọn yẹn nìkan ni mo kẹ́dùn brother mi tó jábọ́ lójú ogun má bínú o tó kù bá ń wẹ̀yìn èmi tó ń wò yìí mi ò kẹ́dùn ẹ̀ abẹ́yìn kẹ́dùn ẹ̀. báwo ìjọba ti múra kalẹ̀ ní sátidé agbára fẹ́dra àwa máa ṣe agbára fẹ́dra àwa máa ṣe àwọn kan ò ní ṣe ẹ jẹ́ kọ́ ọmọ Ọ̀ṣun kan sọ̀rọ̀ brother mi God bless you I love everything you said thank you báwọn sọ̀rọ̀ bóyá wọ́n á lè gbọ́ ìjọ ń rù rẹ́fẹ́rẹ́nì ń sanra owó ìyá mi nìyẹn a ní ìjọ á máa rù rẹ́fẹ́rẹ́nì á máa sanra ìjọ lówó mọ́tò kò lówó mọ́tò á dáwọ́ ọrẹ ẹ̀yin sacrifice brother mi báwọn sọ̀rọ̀ gbálẹ́nu mi kó sọ́dọ̀ orin. Ọ̀ṣun people e be like say una never ready àti ready rárá ọlọ́run ajé wà láì now Oyètọ́lá and Adeleke, and it is not the first time that Ọ̀ṣun elites are using the Ọ̀ṣun populace and Ọ̀ṣun masses to play game, to play ball. See, okay, out of those 8 people wey die now, which one be Adeleke family? Which one be Oyètọ́lá family? Na all these masses, na then they die. And it is stray bullet, Ubaba, in Kwaba. And it is not the first time. It's not just starting now. See the days of Ife and Modakeke. It is this same Ọ̀ṣun elite, all these elites in Ọ̀ṣun and the rich people in Ọ̀ṣun, they are the one that will, because of their own personal gain,
just cause unnecessary fights between the populace and masses of Osun, and before you know it, we will be counting people and scores of people that have lost their life. Is this how it is going to continue in Osun? Look at Ife and Modakeke issue. Since 80s, they have always been fighting. They stopped it at some time. They resumed back around, was it 1999? Before Obasanjo now came in 2003, they now signed. It is this local government issue. Maybe they said they want to create Ife East or something that time that caused the issue and the fight between Modakeke and Ife. Now it is local government election again. Who owns the local government? Who is going to take over? Is it PDP? Is it APC? Don't let these people turn us to ball. It is for their own personal gain. It is for their own personal gain. Everybody is now coming out. Adeleke will shout, is Oyetola, posted the federal government. Oyetola will come, is Adeleke, because he want to show to himself, Kilo Shelle, elite, all these rich people and elite in Osun. Say, I know they feel, say, God will ask of you all this blood of innocent people. I even hear about those who be political thugs who lost their life. But what of those innocent people that are so innocent there? What about them? Is this how it is going to continue in Osun? When is Osun elite going to know that they have the stain of these people's blood in their neck and their hand? When are the masses too in Osun going to know that all these people are just using them for political gain? Don't let some people come online or on internet and be shedding crocodile tears for their own personal gain, when we all know that it is their own personal gain. Nobody loves us. All I want to say is that they don't really... Two questions. Ìgbà wo ni àwọn tálíkà, àwọn tá ń lòṣì, àwọn agọ̀márònú, wọ́n gọ̀ lápò, wọ́n tún gọ̀ upstairs. Ìgbà wo ni máa stop láti máa tẹ̀lé àwọn olóṣèlú yìí, láti máa gbẹ̀mí ara wọn? Ìgbà wo ni máa fi òpin sí láti máa fi ẹ̀mí ara wọn ṣòfò? Nǹkan tó ṣẹlẹ̀ yìí nísìn, wọ́n ní èèyàn mẹ́jọ tí pépà bá dẹ̀ gbé pé èèyàn mẹ́jọ kú. Ẹ̀yin náà mọ iye èèyàn tó máa ti kú. Náà mo ní kí sáré wá sọ fún yín ni pé wọ́n tún ti kó wọlé o. Wọ́n ti kó irinṣẹ́ burúkú wọlé. Overnight mọ́jú yìí ni wọ́n kó wọlé. Mo kàn ní kí sáré wá ṣe èké fún yín ni. O lè má mọ̀. Fún many of you tó tún ready àti sacrifice ẹ̀mí wọn ní ìjọ Sátidé, wọ́n ti bá yín kó wọlé. Iye èèyàn tó bá tún máa kú nínú yín. And ìwọ tó ń tẹ̀lé àwọn olóṣèlú, ǹjọ́kọ̀jọ́kọ̀ ó ti bíra ẹ wípé ṣé àwọn olóṣèlú yìí ṣé wọ́n nífẹ̀ẹ́? Ohun tó ń para ẹ lé lórí ṣé torí tí wọ́n ní? Tó kù bá ń wẹ̀yìn, tó bá ṣe mistake, tó bá wu ẹ̀yìn, tó bá pé àwọn ọmọ ẹ wọn ò rí oúnjẹ jẹ, ìyàwó tó fi sílẹ̀ ó láti máa káàkiri àádọ́dọ̀ chairman yín, wọ́n á ní kó fi ẹ̀yìn lélẹ̀. Ó dàbí kó lọ́run fi mí ṣe lára àwọn áńgẹ́lì. Tó bá pé lóòótọ́ lọ́run wà o, tó máa jẹ́ kókù tó máa rìn wáìn ní brain òkú, kí wọ́n á rìn wáìn ní brain yẹn. Kó wá pé best friend yẹ nínú politics tó ń ṣe, tàbí chairman ẹ bí tó bá ti rún ìyàwó ẹ mọ́lẹ̀ tó pé fẹ́ fún ní 5k tó máa fi ra oúnjẹ fún àwọn ọmọ ẹ, bóyá orí àpé tó bá tún ayé wá, bóyá wàá tún yàn ìyẹn tó bá rọ opportunity àti tún ayé wá o. Tó bá wá padà rí pé àwọn ọmọ ẹ̀yẹn gangan àwọn olóṣèlú tó kú torí ẹ̀ yìí, no scholarship fún àwọn ọmọ ẹ̀, because wọ́n mọ̀ pé wọ́n fún wọn tó jẹ́ bàbá wọn gan exist. Wọ́n mọ̀ pé wọ́n exist. Tó bá pé àwọn ọmọ ẹ̀ wọ́n wá rówó school wọn san, àwọn ọmọ ẹ̀ padà wá di non-entity sí ìgboro. Àwọn ọmọ ẹ̀ di riffraff bí wọ́n lọ ń pick pocket nínú hold up. Wọ́n wá mú àwọn ọmọ ẹ̀, wọ́n dáná sun wọ́n. Wọ́n ṣe jungle justice fún wọn. Tó kù bá wá rí òkú tí ọmọ ẹ bá pàdé ẹ, bóyá igi 2x2 ló máa kọ́kọ́ mú dání tó máa kọ́kọ́ fọ́mọ ẹ ní orí. Pé dádì ṣẹ́rí tẹ ẹ̀rọ rí ibú tẹ ṣe láyé tẹ kó ràn òun. Lára àwọn tí wọ́n kú yìí, family governor Adeleke mélòó ló wà nù wọn?
tell me ìwọ ẹranko mo ko ti múra Sátidé kalẹ̀ ó ti dé onde modi wàá mọ̀ pé babaláwo tó ṣògùn àfẹ́rí fayan òun náà ló ṣe àrìnàkò fún ẹdìyẹ ọmọ ẹ tó bá padà wà láyé àwọn ọmọ ará bíbí àwọn Oyètọ́lá Adélékè family Adélékè Oyètọ́lá family and all those elites wọ́n ti rán àwọn ọmọ tí wọ́n lọ sílùú òyìnbó ọmọ tí ẹ tó bá ṣẹ́kù àpàrà tó ṣe ọ̀rá ìsà fún àwọn ọmọ tí wọ́n ní ìgbà wo ni àwa tálíkà máa gbọ́n wípé àwọn pípù ìwọ̀n ò nífẹ̀ẹ́ wa ṣé ìrántí ayé ogun wẹ́ẹ̀tì ẹ̀ ni ṣebí àwọn olóṣèlú ni àìmọye èèyàn kú fún ǹjẹ́ wọ́n mọ bí táwọn ọmọ wọn wà nísìn and all this olóṣèlú I have seen many interviews tẹ́ ẹ̀ ṣojú àánú ẹ̀rù àwọn tó kú may their soul rest in peace kíní kan kíní no come on save us save me the crap tẹ́ ẹ̀ ń sọ àwọn tó kú ta ló kó bọn lé wọn lọ́wọ́ ta ló fún wọn níbọn ọmọ tálíkà tó lọ school tó jáde tí ò ríṣẹ́ dépò tó máa rówó jẹun bó ló ti rówó ra ìbọn tẹ́ kó lé wọn lọ́wọ́ àwọn ọmọ tẹ́ ṣe ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ fún tí wọ́n di nuisance sí gbòòrò ta ló fún wọn níbọn dání ẹ̀yin tẹ́ kó bọ̀ fún wọn ṣe ẹni kó lọ fi pa ẹyẹ ni ẹni kó lọ fi pa eku ìbá àwọn ara wọn ẹni kó lọ fi pa wọ́n àtẹ wá ń ṣojú àánú bọ́dà mi yìí ń béèrè ó ní sáwọn olóṣèlú yìí àwọn ẹ́lìtì ṣé mọ̀ wípé ẹ̀jẹ̀ àwọn tó wà ní tó kù yìí ó máa wà ní ọrùn wọn bọ́dà mi ó ẹ̀fọ́ ni àwọn tó kú sáwọn ilé mọ̀ pé nìkan kú ṣé wọ́n mọ̀ pé nìkan kú they believe they are doing their business ẹni tó máa lọ ti fún wọn bí 10,000 5,000 wọ́n ti fún wọn dìgbì ká ráìsì so they already pay for their life. ìjọ wo ni òṣèlú Nàìjíríà máa stop nípa dídá ẹ̀jẹ̀ sílẹ̀ lẹ̀ when will you guys stop this when ẹ wá ṣe poverty sílùú wọ́n á ṣe ẹ lọ bá mi download tap send ẹ lo promo code mi Abiola TTS ní àkọ́kọ́ tẹ́ bá kọ́kọ́ fẹ́ jowó sí Nàìjíríà anywhere tẹ́ bá wà gbogbo owó làwa ń ṣe aṣẹ́wó ń kí yín o aṣẹ́wó làwa gbogbo owó là ń ṣe ẹ jẹ́ ká enjoy àwọn tí wọ́n fẹ́ tí wọ́n yí bó ṣe ń lọ l'Ọ̀ṣun state let me see bó ṣe ń lọ l'Ọ̀ṣun state. Elected this year Tobiloba Famurewa di Django is here. We are Tobiloba. Fi yín wé ṣẹ́tìrì yàtọ̀ sọ́kùnrin yẹn ẹ wò dáadáa ẹ tí nǹkan tó ń ṣe yàtọ̀ sí mi fẹ́ sọ pé ẹ ponú o ṣùgbọ́n yàtọ̀ sí ọmọkùnrin now Jigawa state ẹ jẹ́ ká lọ sí Jigawa state níbi tí ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti support wọn pẹ̀lú òbítíbitì orí ibú owó
tí wọ́n ní kán bẹ̀rẹ̀ sí ní ṣe oko. Now àwa ọ̀dọ́ tá wà ní south west kí làwa ń ṣe? Ṣáwa náà ń dáko? Because bá a fẹ́ bá a kọ̀ Nàìjíríà máa pín. Wọ́n kàn sí ń sún ọjọ́ ẹ̀ síwájú ni. Kò kú mọ́ tí wọ́n gbóǹdè sí lọ́rùn ni. Bó pẹ́ bóyá á padà ó fi sọ́jọ́ wájú ẹ̀ síwájú ni. Babaláwo tó ṣe gbékúdè ó hàǹgí ẹ ní tó bá yá fún ẹ ló bá ní kán lọ gbé bọ́ọ̀lẹ̀. Nàìjíríà máa pín lọ́jọ́ kan. Now àwa ti south west wọ́n kò bọ̀n lé àwa lọ́wọ́. Ẹ jẹ́ ká lọ sí Jigawa. I am not here to against what President Bola Ahmed Tinubu or the government is doing for them in Jigawa, because they believe they can farm and government is supporting them. Ṣé government in support àwa ní south west? Tó bá wá di pé ọjọ́ iwájú 400,000 acres of land wọ́n ní kàn ṣe àbí 40,000 acres of land wọ́n ní kàn ṣe. Please, tó bá wá di ọjọ́ iwájú tí Nàìjíríà bá fẹ́ pín, táwọn bí bá sọ pé àwọn ò ní kó oúnjẹ wá fún wa ní south west, kí la máa jẹ? A máa jẹ bọ́n. Jigawa State is currently the leader in wheat production among the 16 states engaged in its cultivation. The state benefited from the federal government's initiative to cultivate 40,000 hectares, involving 80,000 farmers. The crops are showing promising yields as the season comes to a close. The Minister of Agriculture and Food Security, Abubakar Kyari, accompanied by the state governor, visited several wheat plantations in the Ringim local government area of the state. Abubakar Kyari stated that the rationale behind President Tinubu's intervention is to reduce production costs, making food more accessible and affordable. We are committed to driving agricultural transformation, enhance productivity, and ensuring that our farmers have the necessary support to thrive. The state governor mentioned that efforts are underway to expand the area dedicated to wheat cultivation and to establish a center for heavy-duty agricultural equipment in the state. We aim to cultivate 500,000 hectares of wheat by 2030, inshallah. We are confident that through the strategic investment and technological advancement and the continued collaboration, we will realize this goal, inshallah. President Tinubu, through the Ministry of Agriculture and Food Security, has provided further support to Jigawa State farmers by releasing 10,000 water pumping machines and 10,000 spraying tools, along with chemicals. From Ringin in Jigawa State. How many hectares of land lẹ gbọ́ pé wọ́n filẹ̀ fún wọn? Fún wọn ní Jigawa, wọ́n fún wọn ní pumping machine. And I am very sure wípé owó náà tún máa tẹ̀lé kó máa fi ṣe nǹkan ọ̀gbìn. Wọ́n ní before 2030. So they are still expecting Nigeria to be in 2030. Oh, fine. Tí Nigeria bá wà ní 2030. Táwọn dẹ̀ tílẹ̀ ti kún, tílẹ̀ ti rẹ̀. Tó wá láwọn ògbóúnjẹ wá fún wa pé àwọn fẹ́ pín gbà yẹn nǹkan. Who will save us? Kí làwa máa jẹ? Kí làwa máa jẹ? I don't know. Bóyá àfiṣe ni o, kò tiẹ̀ yé mi. Kò yé mi fún yín. Àwa wá wà lẹ́yìn odi, à ń ṣèdààmú. Ẹ mọ̀ pé Yorùbá ń dààmú. Ẹ mọ̀ pé Yorùbá ń dààmú lẹ́yìn odi. A wà nílẹ̀ wa, ìjà ẹ̀sìn làwa ń jà. Ó dẹ̀ pé àwọn olóṣèlú yẹn àgùntàn wọn ti rí ṣèédú bẹ́ẹ̀ kó tó gbaṣu ọwọ́ ẹ̀. Bóyá wọ́n rí wa bẹ́ẹ̀ ni pé Ṣàngó mú làwọn pípù yìí o, àbí wọ́n rí wa bí dìdìrìn. At least ó máa ní ọ̀kan tí wọ́n rí tí wọ́n fi ń wò wá níwòsàn náà mú. Àbí kí ni kí n pè é? I don't know. Mi mọ̀ ọ̀kan tí wọ́n ń tèkì wá fún. Bàbá Ayọ̀ Adébánjọ. Wọ́n bá yín sọ̀rọ̀. You say again?
Yeah, repeat yourself. Controversial man. Yes. Controversial What did you man. say? That one day they will announce. Can you miss you that? You just said this. Repeat it. ADEBANJO, leader of very, the controversial man is gone. He died at the age of 90 something. He pulled out his daughter. His baby, the doctor. And that is exactly the controversial man is dead. He always spoke truth to power. Abi? Well, yeah, sorry. We will go and have a full introduction. Okay. Yeah. Àwọn bàbá wa yìí kúkú ni wọ́n. Imagine what he said. Ó lọ àwọn ti fún wọn ní introduction. Pé Pa Ayọ̀ Adébánjọ, the controversial man is dead. Ṣé lóòótọ́ wọ́n wà controversial? No, mo ń bèrè lọ́wọ́ yín ni. Ẹ lè bá mi kọ sí comment section. Tó bá yẹ pé lóòótọ́ ni bàbá Ayọ̀ Adébánjọ wà controversial. Àbí wọn wà controversial. Àwọn nǹkan tẹ́ bá mọ̀ wípé ẹ lè fi support answer yín, yes or no. Ẹ lè bá mi kọ sí comment section. Let's learn from each other. And the daughter, abi granddaughter, was saying, they will say, he's always speaking truth to the power. Does he speak truth to the power? Láàrin èmi àti yín, ẹ jẹ́ ká jọ bèrè lọ́wọ́ ara wa. Ṣé bàbá Ayọ̀ Adébánjọ, ṣé wọ́n speak truth to the power? Tó bá pẹ́ lóòótọ́ ni wọ́n speak truth to the power. Wọ́n bèrè fún restructuring láti join. Shettima sọ pé restructuring my foot. Then, how many years làwọn bàbá Ayọ̀ Adébánjọ ni wọ́n fi bèrè fún restructuring? Wọ́n náà fẹ́ save ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá. They want to save ọmọ Yorùbá, even though tó yẹ pé everything tó yẹ pé ilẹ̀ Igbo no máa ń jà no máa ń fi ẹ̀ra sí. But he said you want to save ọmọ Nigeria because their Nigerianness is more better or more valuable than their Yorubaness. Even though Ayọ̀ Adébánjọ lórúkọ wọn. Àmọ́ wọ́n ṣe dáadáa nínú ayé. Àwọn náà tún ayé lò, wọ́n rẹ̀mí lò. Wọ́n ní if you vote Tinubu, Nigeria will regret. But at 94, àwọn lè má sí láyé mọ́ ń gbà yẹn. He already told us how his death will be announced. Wọ́n ní ká máa rún yẹn lẹ́nu bí gúrúgúrú. Kì í ṣe bá ti máa announce ikú wọn nìkan la máa rún lẹ́nu. Ohun tí wọ́n ṣe fún wa nílẹ̀ Yorùbá ńkọ́. I don't know, maybe if he and some other àgbàlagbà ilẹ̀ Yorùbá have stood up against ìyà tó ń jẹ àwọn ọmọ tálíkà yìí. Maybe Nigeria ti pín. Kí lẹ́yìn òkú mú wọn tán fi sá tí wọ́n fi lè dìde bí bàbá Bọ́lá Ìgè ṣe dìde. Kí lẹ́yìn máa remember bàbá Ayọ̀ Adébánjọ fún. No, tẹ́ bá ní ẹ jẹ́ ká máa rántí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Kí ni ìrántí tẹ̀yìn máa rántí nípa Pa Ayọ̀ Adébánjọ di olórí àwọn Afẹ́nifẹ́re? Youth president àwọn Afẹ́nifẹ́re, àwọn agbésùnmọ̀mí ti gbé, àwọn ajínigbé ti rú lọ. Wọ́n béèrè 100 million. One time tán wá gbé, wọ́n ní ìbọn bá nídìí. They say we should pray for him. Ẹ bá wa gbàdúrà fún. Kọ́lọ́ ọmọdé láyà tàlàáfíà. Àbí kílẹ̀ ní kí n sọ. Àbí kán lọ 100 million kí wọ́n kó fáwọn agbésùnmọ̀mí. Àwọn agbésùnmọ̀mí tó máa gbówó yẹn kí wọ́n máa fi rà. Wọ́n á tún fi rà àbọ̀n. Wọ́n á tún fi jẹ́ lómi iná gbé. Má ṣe. Wọ́n á tún fi ra àbọ̀n àbí kò sí wàhálà. Press release. The Afenifere National Youth Council is deeply
saddened to announce the kidnapping of its national president, Prince Eniola Joseph Olajuni, in Abuja, Nigeria. The unfortunate incident occurred yesterday, and the kidnappers have demanded a ransom of 100 million naira. Hey, during the kidnapping, Prince Olajuni sustained a bullet wound on his buttock. We are deeply concerned about his safety and well-being, and we urge the kidnappers to release him unarmed. Ẹni tí wọ́n ti bà nídìí kan tó release ẹ̀ unarmed. Well, tí nǹkan bá sọnù náà èèyàn máa. Prince Olajuni is a prominent figure in Nigeria and a strong advocate for youth empowerment and development. We call on the Nigerian authorities to take immediate action to ensure Prince Olajuni's safe release. We also appeal to the general public to provide any information that may lead to his rescue. The Afenifere National Youth Council will continue to work tirelessly to ensure Prince Olajuni's safe return and to advocate for the safety and security of all Nigerians. For information on possible number consider me wàhálà. Signed, Abiodun Aderounmu, National Secretary, Afenifere National Youth Council. Wọ́n ní kí wọ́n fi Prince Adejuni lẹ̀ unharmed. Ẹni tí ìbọn ti bà níbi tó ti gbé unarmed wo ló tún kù. Dẹni yẹn dúró lẹ́gbẹ̀ẹ́ kan 100 million yẹn tó bá gbà tán. Guarantee wo ló wà kó máa fi máa yìí sílẹ̀ láàyè. Yes, we all ọmọ èèyàn kan ni wọ́n, bàbá èèyàn kan ni wọ́n, ọmọ èèyàn ọkọ ẹnìkan ni wọ́n. But are we sure? And overall of it ni pé ọmọ Yorùbá ni wọ́n. Are we sure pé tó máa bá gbé wọn yẹn wọ́n máa fi wọ́n lẹ̀ láàyè? Kí ni guarantee ta ní? And will this continue? A kò máa fọwọ́ lẹ́wọ́n báyìí. Á dẹ̀ máa wò. Wọ́n dẹ̀ máa wò, wọ́n dẹ̀ máa gbé, wọ́n dẹ̀ máa gbé, wọ́n dẹ̀ máa pààyàn, wọ́n máa gbé, wọ́n máa pààyàn. Who is the cause of this? Afẹ́nifẹ́re àgbàlagbà Afẹ́nifẹ́re ti ń lọ. Wọ́n ti fa àwọn kéékèèké Afẹ́nifẹ́re kalẹ̀. Adé Afẹ́nifẹ́re, ṣé wọ́n fẹ́ ilẹ̀ Yorùbá fẹ́re? It's just one of the questions tèmi máa ń bè pé ṣé àwọn Afẹ́nifẹ́re ṣé lóòótọ́ ni wọ́n fẹ́ ilẹ̀ Yorùbá fẹ́re? Are they part of us? And máa yín sí tó má tẹ̀ fi wọ́n lẹ̀ lóye. Ìbọn tó bá wọn nídìí. Ṣé dókítà wà nínú igbó yẹn tó máa treat wound yẹn? Or he has to go through the pain. Títí tó máa fi rí wọn tó máa fi kówó yẹn fún wọn. Àti pé owó yẹn tiẹ̀ wà ńlẹ̀ ó ń ṣàn bí omi. Because I don't know mi mọ bí agbára wọn ṣe tó. Trauma tó máa rí ibi tó lọ yẹn ń kọ́. And who is the next victim? Kọ́ ló máa fa burúkú kàn mí kó má fi kàn yín tẹ̀ ń wò mí. Kó má fi kàn gbọ́ àwọn olólùfẹ́ wa. Gbàgbé ló máa fi pẹ́ everybody tán. Is it because he's a Afenifere youth leader? You are now coming out. What of ìyá aláta? Tó lọ rata tó ń bọ̀, unfortunately tó kó sí wọn lọ́wọ́. What of driver mọ́tò? Unfortunately tó kó sí wọn lọ́wọ́. What of the poor masses tí wọ́n pa every day? Àtẹ̀níkẹ́ pín kíní burúkú tí wọ́n ń pè ní Nàìjíríà yìí. Ká pawọ́pọ̀. Ká fi òpin sí ká dá dúró. Ní ẹ̀yà kan, èdè kan, àṣà kan, ìwà kan, ìṣe kan, oúnjẹ kan. Tá bá wá dá dúró ká wá wo wèrè tó máa wọ ìlú wa. Ká lóhun Fúlàní esme àbí Fúlàní whatever. Tá kò dédé wọ̀ lùbá wa, tá máa wá jí wa gbé. Even though Yorùbá ti collabo pẹ̀lú wọn, gbogbo ìlú, Igbo, everybody sọ di iṣẹ́ lucrative business ni. Iṣẹ́ ajínigbé nísìn. Ó wà lucrative gan. Bẹ́ẹ̀ náà sì lè rówó. Ọ̀gátà wọ aláàárọ̀ àpé. But many of them tó bá tún wá arrest wọn. Táwọn ti gba millions tó máa arrest wọn. Ẹ máa kò rí wọn rọ̀dọ̀rọ̀dọ̀ báyìí. Mi sọ àwọn tó ń ṣe ní South West o. Àwọn Fúlàní yẹn tó máa arrest wọn.
àwọn tó pọ̀ bá ń jọ́ kìíní àná ìjọba ti ń tẹ̀lé mi èlò náà sọ pé àwọn gbà bá mi kọ sí comment section kí àwọn tó bá sì follow wa kó lè mọ̀ pé káwọn follow ká lè máa gbọ́ information àwọn tó pọ̀ bá Èkìtì èlò náà sọ pé àwọn gbà èyí ni mo fẹ́ mọ àwọn fans mi tí wọ́n ń tẹ̀lé mi dáadáa kò jẹ́ bóyá jẹ́ bí tèmi ṣì bá dé for today ni if you are coming across this page for the first time Yorùbáwùyí lórúkọ tèmi ṣé ti tẹ́tàn pọ̀pù lórí show yìí bí wọ́n ti máa sọ fún yín lójoojúmọ́ ṣé ti share ẹ̀ comment ti yín náà ẹ bá wa kọ sí comment section Yorùbáwùyí lórúkọ tèmi o Yorùbáwùyí lèmi ń jẹ́ I am the one and only Akálólú of Yorùbá land adáwọn ọ̀lẹ Yorùbá mọ́jọ́ mọ́ lọ iye olóyè tí ò pé méjì abẹ ní ọmọ òṣè pààrọ̀ ẹni tó máa pààrọ̀ tiwa á déwájú federal government tó bá sáìn ẹ̀ ó máa déwájú Elédùmarè yóò kí Ọlọ́run lọ́fẹ̀ẹ́ o ó máa kú bíi 99 times years bá padà wá sáyé kó wá di Mẹ̀túsẹ́là kí lè rí sí ta sọ yìí just put it in the comment section see you my next show kí ló dé ó dàbọ̀.